àwọn agbébọn pa 50 èèyàn wọ́n jí ọ̀pọ̀ èèyàn wọ́n jí gbé lọ ní Katsina. Ó lé ní èèyàn 25 tí àwọn agbébọn kan tí wọ́n ti ṣekú pa o tí wọ́n ìtú jí ọ̀pọ̀ gbé lọ lásìkò ìkọlù kan tó máa wáyé ní ìpínlẹ̀ Katsina. Àwọn olùgbé agbègbè Yargoje wọ́n máa sọ fún àwọn oníròyìn pé ọjọ́ kìíní ọ̀sẹ̀ yìí ó ní àwọn agbébọn ti kọlu agbègbè náà. Wọ́n ní àwọn agbébọn kan ni wọ́n ṣàdédé ya wọ ìlú náà pẹ̀lú ọ̀kadà ní alẹ́ ọjọ́ àìkú Sunday tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sínà ìbọn bolẹ̀ kó tó di pé wọ́n jí ọ̀pọ̀ èèyàn wọ́n jí wọn gbé lọ o. Àwọn èèyàn tí àwọn agbébọn yìí máa ṣekú pa wọ́n lé ní 50 níye nítorí wọ́n sì ń rí òkú àwọn èèyàn nínú igbó. Wọ́n ṣekú pa ọmọdé, obìnrin àti ọkùnrin. Bẹ́ẹ̀ wọ́n ní wọ́n tún jí ọ̀pọ̀ èèyàn wọ́n jí wọn gbé lọ. Ọ̀pọ̀ èèyàn tó lé ní 30 ló tún farapa yánnayànna nínú ìkọlù náà tí wọ́n wà ní ilé ìwòsàn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́. Èyí ni ọ̀rọ̀ olùgbé kan tí kò fẹ́ dárúkọ rẹ̀ o. Bákan náà Al-Hasan Yau ó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ pé ìṣẹ̀lẹ̀ náà ó mà bá ọ̀pọ̀ èèyàn lójijì tó sì jẹ́ pé láti ọjọ́ àìkú ni ìkọlù náà ti bẹ̀rẹ̀. Wọ́n kàn sínú ìbọn bolẹ̀ fún gbogbo èèyàn. Níbẹ̀ ni wọ́n ti ṣekú pa 50 èèyàn pẹ̀lú àbúrò òun. Al-Hasan Yau ó ṣàlàyé lórí fóònù. Olùgbé agbègbè náà Abdullahi Yunusa ó sọ fún iléeṣẹ́ ìròyìn Reuters pé orí mà ló kò ń yọ nígbà tí àwọn agbébọn náà tí wọ́n kọlu ìlú rẹ̀ o. Wọ́n sọ ìlú àwọn di ilẹ̀ ìpànìyàn. Ó ní kò fẹ́ sí ilé tí kò fara káásá o níbi ìṣẹ̀lẹ̀ yìí. Wọ́n láwọn sì ń rú òkú àwọn èèyàn nínú igbó. Ó ṣàlàyé bẹ́ẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Katsina Nasiru Babangida Muazu ó máa sọ fún àwọn oníròyìn pé àwọn ẹ̀ṣọ́ aláàbò tó ń ṣọ́ agbègbè náà wọ́n wà lára àwọn tó fara káásá ìkọlù náà. K'Ọlọ́run dákun kó bá wa dá ètò ààbò padà sórílẹ̀-èdè Nàìjíríà. Àdúràgbà Olúwatóyìn lóníròyìn yín. Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.